Àgbàlá Gabriel nítorí pé alàgbà Gabriel ti ṣáájú wọn débẹ̀. Wọ́n ti lọ rìpọ́ọ̀tù wọn pé ọmọ kọ́ńtírẹ́tì òun náà láì. Wọ́n fi fóònù pa ìyàwó òun pé ìyàwó òun ò lè sùn. Ìyàwó òun ní dípẹ́ lára nǹkan tí alàgbà Gabriel kọ sílẹ̀ o. Ṣé wá rí pé ìyàwó ẹ̀ wá pé ọkọ síkú mọ̀dà lọ́jọ́ kan tó lóun ò lè sùn òun fẹ́ kú. Ìyàwó Àgbàlá Gabriel ti pariwo síta o. Ó ní kí àwọn èèyàn gbà òun. Ó ní pé àwọn kan náà máa ń threaten òun. Ẹ gbọ́ àwọn wo ló ń threaten ìyàwó Àgbàlá Gabriel? Kí ló dé tí wọ́n fi ń threaten ẹ̀? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jọ wo fídíò yìí ká mọ nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí ẹ rí subscribe button nísàlẹ̀. Ẹ bá mi tẹ̀ kẹ́ bá mi subscribe sí channel yìí. Ọwọ́ tẹ fi ń subscribe ẹ ní fi gbọ́mọ sí ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́ lágbára Ọlọ́run. Ẹ ṣé púpọ̀. Wípé wọ́n mú fóònù jáde tó mú kíní yẹn threatening of life òun lòun report. Ìgbà táwọn tí ọmọ ilé máa fi débẹ̀ òun ti ṣáájú wọn débẹ̀. Ó ní ìwé kan tí bá wọ orí message of service sí ni wọ́n ní kọ́ lọ gbàgbé yẹn wá. Nítorí pé alàgbà Gabriel ní complainant góńgì ṣe àwọn. Ṣé wá rí nǹkan tó ṣẹlẹ̀ ọwọ́ ju ọwọ́ lọ ṣó ti yé yín nǹkan tó fún lo fast number fún wọn. Yes now. No ṣẹ́rí ó lo fast number ṣẹ́rí bó ṣe lọ síbẹ̀ yẹn. I'm telling you he already give them money. Irú nǹkan bẹ́ẹ̀ happen sí mi ní Nàìjíríà nígbà tí mo lọ èèyàn kan tó ń gbélé wa ló bá threatening kí a ti kà pé aṣáàní kó kúrò lé 6 months so kúrò lé ló bá ní òun máa jóná lé yìí kóun tó kúrò kóun máa ṣe kinní kan mo ní wọ́n ní kí máa yẹn lọ síbẹ̀ kí n tó bá sọ̀rọ̀ tó bá ti lóun fẹ́ jó lé kí máa yẹn kó rìkọ́dẹ̀ ló bá ní kí ni tí èrè nǹkan kan òun máa jóná lé kóun tó kúrò ń bíbà mo á rọra mo á lókè go ahead and kó lọ jó mo á ní kí ìgbà tí máa yẹn kúrò ń bẹ̀ mo ní ẹ máa lọ sí police station straight and sin ṣó ti yé yín ìgbà tó ń lọ sí police station mo ti ní kó bá mú 20,000 dání èmi wà ní Kòròdú àwọn wà ní area Ìsọlọ̀ mo ní ẹ mú 20,000 dání tẹ bá ti débẹ̀ kàn pè mí ṣẹ̀rí ọ̀gá tó ń bá lórí káńtà tó wà lọ́fíìsì ètò wà lọ́fíìsì mo ní ẹ kọ́kọ́ bá ń fún yẹn ní 10,000 náà ṣẹ̀rí àwọn bíi mẹ́ta tó wà bẹ́ẹ̀ bá mi pín kinní fún wọn ṣẹ́rí Nàìjíríà is not about kinní èbó mo wá sọ fún wọn pé máa yí ẹ bá ń play kinní yẹn fún wọn wọ́n bá play ẹ̀ ṣẹ́rí kò ju 1 hour lọ wọ́n lọ mu wọ́n fi sẹ́yìn káńtà wọ́n ló sọ ipò fẹ́ jólé náà bá play ló ní madam just dey play o mo ní ẹ̀sà 2 days kí lè ní Friday mo ló di Monday kó tó jáde ń bẹ̀ yẹn Monday kí ni mo sọ Monday ló máa tó jáde ń bẹ̀ ló bá ní make them beg me o pàtó di Saturday ọ̀gá ọlọ́pàá yẹn sọ pé mo ní ẹ̀sà mo sọ fún yín pé Monday ló máa lò nobody should bail him mo tó bá di Sunday láàárọ̀ gan mo ń bọ̀ wá bá yín màá tún fi owó sílẹ̀ torí nǹkan tó commit lẹ́nu ẹ̀yẹ pé òun fẹ́ ṣó ti yé yín ẹ wo bó ṣe jáde ń bẹ̀ báyìí ló ti páàkì ẹrù ẹ̀ tó kúrò nínú ilé ta ti ń lé kúrò so upper hand ni Gabriel ní fún wọn kò ní sọ nǹkan tó ṣe yẹn ṣẹ́rí nǹkan tó lọ rìpọ́ọ̀tù ń bẹ̀ yìí pé wọ́n threaten òun torí pé òun help àwọn èèyàn help yé èèyàn mà ṣoore ṣe ní kìnnìkan ṣó ti yẹ yín á wá fún wọn lówó ṣẹ́rí gbogbo ilé ìtàn sọ yìí káwọn èèyàn tó lọ sí Àbújá kẹ́ tó dé ṣé gbogbo náà fẹ́ lọ Àbújá níṣẹ́ mọ orí flight Àbújá ń sìn ẹlòmíì tí olówó tó ṣe ń wá 200,000 láti fi ṣe ṣàhámà tó ń gbé lọ fún jẹ́ tó lọ́dún. àwọn yẹn tí wàá gbègbè sẹ̀ ṣé mo pé àwọn yẹn tẹ̀ ti ṣe t-shirt èmi ò lọ́wọ́ sí o tó lọ nínú igbó yẹn ó jìnnà ẹyẹ mi kò nù yín o. no new church náà máa lọ new church tó wà ń ta náà máa lọ kì í ṣe inú igbó yẹn ó ti kúrò nínú igbó wọn ló ti bọ́ sí títì ń sìn bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ń sọ wọ́n protest o wọ́n protest o they still need to take him to custody. níjọ́ tó bá tún gbọ́ wípé ó ṣe yamayama gbogbo àwọn tó dẹ̀ fún lóyún báyìí gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ lọ take care tí wọ́n bímọ that's what they have to tell him. bẹ̀tẹ̀ má sọ pé kò ní bẹ́ẹ̀ lòmíì o torí àwọn ọmọ ṣe ń pariwo yìí ẹlòmíì ṣe wà ń bẹ̀ pé tó bá tẹ̀ dóhùn kó fún mi. ẹlòmíì wà bẹ̀ tó ó ń tẹ̀lé mi lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà Yorùbá. so torí ẹ lè gbogbo orú nǹkan bẹ́ẹ̀ lè rú bẹ́ẹ̀ ṣe ń sọ yìí. àwọn náà mo sọ pé ṣẹ́rí ìgbà tí ó nà mú ìdí tí Oríyọmí jáde àwọn kan náà
Yomi torí Yomi fi wọlé ẹ bá gbàgbé. wọ́n mà borí Yomi ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ń bàbá bẹ̀ yẹn yẹn sáwọlé ìgbà tó ó ní ìfún ẹ̀ mọ́ pé ó jowú màmí orí Yomi sáwọlé orí Yomi bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ ń gbà yẹn wọ́n ní pé ó fẹ́ lè wọlé ni àwọn ẹlẹ́nu méjì orí social media ṣe rántí this same ìyá alájẹ yìí náà wọ́n jáde ìyá mi quiz love àbí kí ló pè má orúkọ wọn yẹn àwọn náà jáde o ẹ má gbàgbé o wọn náà jáde ńgbà yẹn wọ́n jà bẹ́ẹ̀ ni quiz mọ̀ mi ó jáde àwọn jáde ńgbà yẹn ó ní ẹ má pa náà ṣe iṣẹ́ ti tó ẹ tábà bọ̀ wọ́n tún bọ́ ọmọ wí àtúntò bá mọ́ra ṣé ìjẹ́jẹ́ kò tí tó ní. wọn ò tí ì mọ gbogbo nǹkan tó dálé wọn mọ nǹkan tó wà láyé nínú ìṣòkòtò náà ni. ṣé wàá rí i pé nígbà yẹn náà Saheed Òṣùpá ó fún ní jẹnẹrétọ̀. no before that. tó náà tó sọ pé Saheed Òṣùpá ó fún ní jẹnẹrétọ̀ ni. before that ló fún o before that charity ló ń ṣe lórí láyé. òun náà fún nígbà tó kìkì ẹ̀ ti ń jáde táwọn èèyàn ti ń pariwo àgọ́rọ̀ abẹ́rẹ́ ìzú ìwọ̀nda fún ní òkè ẹ jẹ́ kí n gbé jẹnẹrétọ̀ kó máa rọ́ọ̀nù chọ́ọ̀chì ẹ̀. Saheed Òṣùpá jásí pàmò àti ẹ̀fẹ́ sọ̀rọ̀ Saheed Òṣùpá jásí tọ́lọ́run ẹ má mú ẹ má díragì ẹ̀ mú. yes no ó kàn dá sí tọ́lọ́run ni. ṣé rí bí mo bí ọmọ màá fi no ẹ má mọ̀ jẹ́ kárí ìkọ́lẹ̀ tá a ṣe kìíní náà. àwọn ìyálàjẹ tó rí nínú sùn ìyálàjẹ gan ó ń fi style protect ẹ̀ bẹ́ẹ̀ yẹn á fọwọ́ bá wí á sùn sẹ́yìn á fọwọ́ bá ẹ̀ rí ni. torí pé wọn ò rí náà ní ṣẹ́rí Muyideen I think the way Muyideen is and physically ibi tán ti mú. wọ́n tún fẹ́ rí parí nígbà tó wọ̀ rí people dey don't believe him. ó rí náà ìgbà tí àbàtà bíbẹ̀ lọ sí ilé ìwé. no wọn rí mo ní wọn believe ẹ that much. wọ́n believe Àgbàlá jáde ni kó máa attack àwọn èèyàn kò sẹ́ni tí kò mọ̀ pé wọ́n ṣe Muyideen is seriously cheated we all know. ó dá àwọn èèyàn ó dá blogger ó pay àwọn èèyàn síta kán máa blog ni. no mama tí mo mọ pé ṣe mo ipá àwọn ẹlòmíì tó ń wò pé tí ò bá jẹ́ pé ńgbà tí orí Yomi ṣe ẹ̀yìn yẹn ẹ̀rọ Ọlọ́run bá yàn pé grown up like this. ẹ jẹ́ ká wo this perspective irú Muyideen tí yà ń jẹ tó wà ní títí tí ò rí lé gbé wọ́n kọ́ didi ilé fún kó tó lè àbádọ́nù ilé mọ́mì nǹkan kan wà bẹ́ẹ̀. Olóhùn ọ̀fẹ́ àti ilé àti gbogbo ẹ̀. àti tó bá yẹ pé gbogbo wọn tá a yìí sọ yìí tó bá ìgbé Muyideen wá sórí ètò máa dáwó fún báyìí òun ló wà shited jù. jẹ́rí Àgbàlá Gabriel jẹ́rí Àgbàlá Gabriel mà ó lọ gọ sábẹ́ Christianity and he painted Christianity black káwọn tó ń gbèjà ẹ̀ ò bá mọ̀ tí wọ́n mọ̀ pé ṣé ẹ rí ìyálájé ó ní láti ó hàn Muyideen ní public apology kó bọ́ síta nothing is too big fún màmá yẹn láti sọ pé mi ò mọ̀ ní o mo tọrọ àforíjì títorí bá a ṣe ń wò pé kò léèyàn yẹn ó lọ́lọ́run ọmọkùnrin yẹn ló máa fọ toilet according to nǹkan tán wí ó gbogbo eyín nǹkan tán wí òun fúnra rẹ̀ ló sọ ó gbogbo eyín ó gbogbo ìyàwó ó gbogbo súùtù tó ti lò ó wá kó kọ lọ́rùn lọ́jọ́ ìyàwó ẹ̀. ó pẹ́ tí Àgbàlá Gabriel tẹ́mi ti mọ̀ pé kò mọ ẹni tọ́lọ́run jẹ́ kò mọ Ọlọ́run rárá ìkà ó tún wá ní ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. ìkà ọmọ gullibility àwọn èèyàn condition of the country kò síṣẹ́ kò sówó òun ló lò tó fi fìyà jẹ àwọn èèyàn ẹ wo ọmọ 22 bí 23 years ẹ wo ohun tọ́mọ yẹn máa gone through. àwọn èèyàn dẹ̀ ń wo ẹ̀wọ̀ ọlọ́mọ yẹn ká jẹ oúnjẹ ọ̀tá wa. báyìí ni ọmọ yẹn ṣe rí. nígbà téèyàn lòun òjò oúnjẹ ọ̀tá òun tọ̀rẹ́ ẹ̀ tí ò sóúnjẹ. ọ̀rẹ́ òde gbóúnjẹ kaná. ó máa ti sọ fún wọn yí pé àwọn náà ti believe pé táwọn bá ti lè bá jáde á settle àwọn ó dẹ̀ tún wá ń ṣèkà flesh to flesh ló ń ṣe fún wọn. òun ò wá wo pé ijọ́ kan máa wà tírú eléyìí máa já síta ọmọ 30 years ó dàpọ̀ 40 something years dùbúlẹ̀ ó kò lẹ́gbà láti ijọ́ yẹn mi ò wo program rẹ̀. àwọn wo ló ní ìyá tó lọ ń gẹ̀bà òfo tó lọ ń gẹ̀bà àtẹ̀pọ̀mọ́ ní àwọn wo ló ní bàbá tán làkèlè oúnjẹ òfò oúnjẹ òṣì tó ń jẹ ní káàpù tó jẹ káàpù. àwọn tó wà ló mú ṣe ń sọ pé
Ọlọ́run má fi ìṣẹ́ ṣe tiwa ṣe rí poverty kò síbi tí ò lè sóyàn dé o. nǹkan tí mo sọ náà nìyẹn. Poverty orílẹ̀-èdè yìí ló lò then bí ìyálájé ṣe ṣe yẹn ló yẹ ohun tó ju ìyálájé rí gangan Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ tán náà yẹn ti lójú kò rí torí ìgbà Muyideen ìyálájé yóò jẹ́ kí Muyideen ìrànláyé ṣe. Àwọn èèyàn táwọn sọ pé ẹ wo ọ̀rọ̀ yìí dáadáa kí yá wọn ti gbá ká fi yá Oríyọmí ìgbà tó Oríyọmí rí i pé wọ́n máa fọ̀rọ̀ yìí sọ̀hún lẹ́nu pé alákàrà kan ni ò fẹ́ kíkejì òun ó dé. Oríyọmí rí èlọ́ọ̀tì o. Oríyọmí rí gbogbo ẹ̀. kò lè sọ o. nǹkan kan ò ṣe Muyideen lọ́pọlọ o ẹ rí i pé ìgbà tán ní kán sáìn ìwé ilé ó ní kí ìyàwó yẹn má sáìn ó kẹ̀yìn sí pé kò gbọdọ̀ sáìn ṣé rí ohun tí àwa èèyàn ò lè. kì í ṣe pé ó kẹ̀yìn sí i mama tí Oríyọmí lè lọ́wọ́ wọn ni ṣé o fẹ́ fẹ́. ìyàwó ló fẹ́ sáìn yẹn rántí ni alàgbà Gabriel fẹ́ fíyàwó kó sáìn. Muyideen fúnra ẹ̀ ló ní ìyàwó ò gbọdọ̀ sáìn. ìyàwó lòun ò fẹ́ mọ́. mo wò ó ṣé rí gbogbo àwọn tó ń bọ́ síta fún Àgbàlá yìí kò sẹ́ni tí ó mọ̀ pé ibi tá Àgbàlá ṣubú sí pọ̀ gan pé ìkà dẹ̀ wà lára ẹ̀ ṣùgbọ́n nítorí pé a fẹ́ gbèsè ẹ̀yìn ibì kan torí pé a jẹ́ aláìṣòótọ́ torí pé a fẹ́ fi irọ́ bo òtítọ́ mọ́lẹ̀ tá a dẹ̀ gbà pé a bímọ sílẹ̀ ọmọ tó ń kọ́bejì kiri ń sìn tí òró ń gẹ́gẹ́ tó ń fọ́mọ ní 40,000 àpòwò pampers lóṣù ṣé ẹlẹ́dàá ọmọ yẹn lè súre fàgbàdá. no ó dà pé every week náà pé o. ok nísìnyí bó bá bí ìbá ṣàṣe jẹ́ Àgbàlá tá ẹ wí yìí o irú yẹn ò gbọdọ̀ jẹ́ third born àwa yìí kò ṣiṣẹ́ rí kò mọ bí iṣẹ́ ṣe rí irú ẹ̀ ń kó credentials kiri látàtàn sáàtù tán ni àwọn ìyálájẹ iná introduce ẹ̀ àwọn náà introduce ẹ̀ sáwọn tìlú òyìnbó the only English tó máa ń sọ viewers all over the world ó parí uncertificated person tó ń gan pákiri very very arrogant and wicked. Ṣé nígbà tó ń gan pákiri òun ni ò ṣe sẹ́ni tó jọ ọ́ lójú ó padà náà fojú ti àgádágodo máwọn èèyàn yẹn náà sẹ́ǹdì owó kò sá accountability èèyàn ò lè sọ pé oyè báyìí náà dá fún Muyideen kò sẹ́ni tó lè sọ pé oyè báyìí náà dá fún ìyá àbèjì ọmọ aráyé lé àwọn bàbá parí olódó wọn wá fi bẹ́gà tí Yorùbá kórìíra àwa Yorùbá ẹ̀yà tí ò kì í tọrọ báárà làwà Àgbàlá ló jẹ́ kọ́ mọ̀ pé báárà nìkan ṣo làwọn lè fi ní lárí irú àwọn tọ́kọ́lé fún jọ wájú wọn mọ̀ pé bó ṣe wà yẹn náà wọ́n ń jẹ fúṣọ ọmọ wọn mọ oúnjẹ torí ẹni bá kọjá lẹ́gbẹ̀ẹ́ lé wọn á yọwọ́ sí pé àwọn èèyàn ló dáwọ́ jọ kọ́ fẹ́lẹ́ so wọ́n dẹ̀ tí ó ń ṣe èèyàn lóore oore wo ló wà lọ́wọ́ Àgbàlá iṣẹ́ wọn kì í lòdò tó ṣe. yẹn náà tún ń gbèjà parí olódó. àwọn àgbèjà ẹ ńgbòjì alájà ìfẹnunu lẹbi ẹdìyẹ ni mú tó bọ́ síta àwọn tó dá ẹgbẹrẹ owó fún tọjọ pin wọn á máa gbèjà ẹ ṣé àwọn lè tọrọ irú oore ẹdẹ irú oore Àgbàlá Gabriel wọ́n lè tọrọ yẹn lọ́wọ́ Ọlọ́run oore ẹdẹ tó ṣe fún Muyideen gbogbo wa ń wo pé Muyideen bọ́ sínú ọlá ọmọ 40 years á lọ máa fọ tọ́ílẹ̀tì akọ níjọ ìyàwó náà lẹ́gbẹ̀ẹ́ ó ní ìyá àwọn wà òun sí ìyá òun lọ́nà wọ́n á fa ọmọ 40 years tọ̀tọ̀tọ̀ ọmọ 30 years á máa bọ̀ ó ń dì ní ọmọ tí ò ṣiṣẹ́ rí èmi bá bẹ̀rẹ̀ bó ṣe lóun bẹ̀rẹ̀ charity òfo ẹ̀ tí ò dá ní 30 naira dání kó tó bẹ̀rẹ̀ charity àwọn ìyálájẹ yìí torí ìfẹ́ tán níná introduce ẹ̀ sáwọn tìlú òyìnbó wọ́n ṣe títí wọ́n tún gbé wọ́n mú lọ sọ́hún pẹ̀lú ìyàwó ẹ̀ kí ló dé sí báyìí ìka kan London náà mú lọ. London náà mú lọ àrí òun náà dé tó lọ sọ pé òtútù tó wà lọ́hún kinní kankan ó tún 419 tó ní ó tún dé ṣe ọtí láwọn kan fún òun ní mọ́tò bó ṣe ń gbà àwọn èèyàn tó dó gbogbo òdu lóyún tán yóò jẹ tó àṣírí ẹ pé mọ́tò tó sọ yẹn pé set up wọn kàn fi yẹn gbé yàn mọ́. ó yẹ kán fi mọ́tò dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan tó lè mọ̀ ọ́ ṣe lóògùn òun gan náà mọ̀ pé the end is near if not the end is now. ọmọ Ọlọ́run ló mọrú awo tó ṣe tán ó lúgọ sábẹ́ Christianity ó wá paint Christianity black. mo sọ fún yín pé that guy doesn't do it. no kò do it ordinary o kò ṣe lordinary ìjà ẹ̀. kò do it ordinary gbogbo àwọn tó dé straight Ọlọ́run ó bẹ̀ tí tó bá jẹ́ pé iṣẹ́ ló fẹ́ kàn fún tọ́ díẹ̀ sí tó dẹ̀ fi bẹ̀rù Ọlọ́run ti gba abẹ̀ yẹn gbéga gbogbo àwọn tó ń fara wọn gbòtútù ń bẹ̀ yẹn tó ń ṣe Mr. Kẹ́hìndé dà wọ́n ń ṣe kárí mi àwọn fámìlì wọn tí ò ní get to 50,000 wá máa wà ní fámìlì wọn tó ń sẹ́ǹdì màálù bí ẹni sẹ́ǹdì bisikíìtì tó ń ṣe bí ẹni pé lẹ́yìn àwọn àfọlọ́hún kíkálukú lọ sọ́dọ̀ ẹbí ẹ̀ kó blood is thicker than water
kán ṣe àwọn ẹbí wọn lóore irọ́ ni oore ká lè rí ni ṣèbẹ́ ẹ̀yìn táwọn èèyàn blọ́ọ̀gì ẹ̀ pé yàrá kan ló gbé ní London lára ẹ̀ wálẹ̀ ìyálájé ó láìkì Àgbàlá gan ṣùgbọ́n ó padà wá bo àwọn ẹ̀ṣẹ̀ yẹn mọ́lẹ̀ ó ti mọ̀ pé ìjọ kan á jáde àwọn ètò tó ta ilẹ̀ yọkan fún tó ta ilẹ̀ Ògùn State. ẹ tó talẹ̀ fún yẹn ló lọ bá Ìyálájé 20 kò ní yẹ ẹni tí ó bá Ìyálájé fọ̀rọ̀ ilẹ̀ ó ń gbájú wọn ìṣó ń gbájú wọn lọ ni wọ́n ní ibi tó ní chọ́ọ̀chì yẹn. mama tí ẹjẹ àtúnbà àwọn èèyàn gan náà nígbà téèyàn ń ṣòun kan tó ò ní lè sẹ́ǹdì èèyàn pé kó lọ bẹ́ẹ̀ wò kó o tó kó 22 million. 22 million owó tó ṣe nínú òtútù ẹbí ẹ wà ń lu àrùn náà la ṣe sọ pé kò ṣe lójú lásán gbogbo àwọn nǹkan yẹn ó padà ń fi nǹkan mọ́ wọn sí bá a ṣe ń sọ yìí ṣe ó ti tún padà bọ́ síta tọrọ bára pé charity yẹn ànígbà àwọn èèyàn síta mọ́ àkànmọ́ máa dáwọ́ sí organisation yẹn a máa fi help àwọn opó kò ní ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ kò fọwọ́ ṣiṣẹ́ rí ọmọ 30 years kò fọwọ́ ṣiṣẹ́ rí orí ẹ tẹ pa ó ti káyìn kù ó ti ń ṣe bíi tòótọ́ mo wo títí tí pé Nàìjíríà yìí máa gbolè ó máa gbọ̀lẹ́ o ìjọba ó tún wá lọ́bì ara ẹ̀ ó tún fẹ́ wá sábẹ́ gómìnà ó ń pe pírẹsidẹ́ǹtì kan wá ràn àwọn. ẹ mọ̀ pé wọ́n ní gómìnà fún lówó wọ́n ní wọ́n fún lówó. wọ́n náà fún lówó ẹ mọ̀ pé ó ti wá sọ́dọ̀ gómìnà wọ́n ti fún lówó wọ́n máa fún. 10 million náà fún àbí. àmọ́ àti ìgbọ́yé tán fún. náà kò sọ iye tán fún wọn ní lára àwọn tó wà níbí. 10 million. wọ́n ló pe àwọn pé kó máa bọ̀ lọ́fíìsì òun pé. ọgbà tó fi fún wọn lẹ́ran jẹ. wọn lówó. ẹran tó fi ń ra làákàyè wọn ẹ̀bà tó fi ń gbà kádàrá wọn. ẹran dídí ló gbé jáde tó pín ẹran fún àwọn tó dẹ̀ nígbà táwọn jẹ ló ní káwọn máa lọ ẹ wá ní pé kò lóhun kankan àwọn yẹn gan tó béèrè pé owó tẹ ní ká wá gbàdà. kò mẹ́ni tọ́lọ́hún ṣe ó kàn bẹ́ẹ̀ kò sẹ́ni kan tó gbọ́n títí tọ́lọ́hún ṣàìlèmú òun náà láàrin oṣù tó dàṣírí tù yìí a mọ̀ pé kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè dìdìrì tó a ronú lẹ́ẹ̀mejì kó tó tún máa sẹ́ǹdì owó. so sister Amori nsìn ìgbà tẹ ní wọ́n ti lọ sí Àbújá nsìn ṣé Àbújá náà ti fẹ́ lọ ṣe kéèsì. wọ́n fẹ́ lọ gba pépà wọn tí ìta wọn lóhùn wọn ì lọ wọ́n sì méèlì wọn níbẹ̀ lọ. wọ́n ti lọ tẹ́lẹ̀ dé wọn l'Àbújá Nàìjíríà kọ́ lẹ̀ ń sọ yìí. ẹ wo. èèyàn ṣe báyìí ń da yẹrú èèyàn ṣe báyìí ń ba yé jẹ́ ọmọ kékeré. ó ní ọ̀pá hàn ẹ rí i pé. tí àwọn tó wà ní sábìdì tó bá ń sọ màdà wọn lóhùn òun ti ṣe ọ̀pẹ yẹn tó bá fẹ́ já ògbọ́ lòdì kéwòn débi níbo ló gbẹdẹ níbo ló gbẹdẹ nílàágùn onílàágùn yìí náà international beggar níbo ló gbẹdẹ. wọ́n ní kó lọ ṣe apology ó dẹ̀ bọ́ta ó ní Jésù náà ṣe bẹ́ẹ̀ ẹ má bínú. Àbíkẹ́ ó ti ń wo owó tó yẹ tó wà lé owó wà lé. nítorí láàárọ̀ àárọ̀ owó ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀ tó ń náà òun ló ń wọnú àkáǹtì ẹ̀ tó ṣe ń bùgà. ẹgbẹ́ tó fún yín wọ́n dáyìí sọ pé ẹ̀yin ò fún wọn àwọn kan wà lọ́wọ́lọ́wọ́ bá wọn send owó sí ni ìlú méjì ló máa ṣe kíní yẹn Amẹ́ríkà àti Canada mi ò mọ̀ bí àwọn tó wà bẹ́ẹ̀ ni ara UK wọ́n gbọ́ ní wọ́n gbọ́ lẹ́yìn ẹ mọ̀ pé wá sáwọn èèyàn fi ń ṣiṣẹ́ lágbára jù ẹlòmíì ṣiṣẹ́ tó ta wà sí lọ́wọ́ lára rẹ̀. ara germany kò náwó ènìyàn France kò náwó ènìyàn ara Nàìjíríà no ṣé ẹni àwọn tó wà ní Amẹ́ríkà tẹ́ bá sọ fún ọ pé ẹ má fún yàn lówó wàá máa ní wàá máa gbọ́ nǹkan tó bá wà nínú mi ni màá jẹ ọ̀nà owó bá ṣe. kọ́ máa ṣe kọ́ máa bọ́ sádùúgbò kan wo ẹni tí ìyà ń jẹ kan sẹ́ni 50,000 sínú ẹbí kan dúpẹ́ lọ́wọ́ wọn. ẹyẹ lọ fámìlì àwọn tó tọ́ dáwọ́ orí burúkú lórí social media yìí ẹ wo fámìlì wọn. ẹ bá rí pé wọ́n ń pa lọ́wọ́lọ́wọ́ ni. ìyẹn náà dà owó láyé fún wọn pé ẹ ṣe lọ fún fámìlì yìí tó ń rún pa. bá a ṣe ń sọ yìí sè bá a ṣe ń sọ yìí sè bó jẹ́ mọ́mì wa tó ń ṣe tó wá ń kọ ètò yìí ló bá tan kámẹ́rà sójú èèyàn ṣáwọn èèyàn ò ní rí i pé nǹkan ṣe ṣé dandan ni kán dàgbà láyìí kán tó rẹ́ni ṣàánú wọn àbí ṣe ló fowó ó padà bu owó nínú yàrá jáde fún wọn owó olówó lẹ́ẹ̀gún ná owó aṣọ aláṣọ lọ̀gá dàbúrà tàgbà láti. owó ti wọ̀ 1.5 owó ti wọ̀ ó ti wà ní ibi tí kílíníkì yẹn tó ti ń gba treatment màtẹ̀sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ bíi méjì kan ó ti wà mẹ́lẹ̀ ọlọ́wọ́ báyìí ó ti ń gba treatment yẹn
kò lè dìde because ẹ ṣé dandan ni lójú òun ló gbọ́dọ̀ tan kámẹ́rà sójú àwọn èèyàn ni àbí àrí kíkínú. àwọn bí àbí àwọn dá platform náà kó fún mà yẹn bá a ṣe sọ lọ́wọ́ máa kọ́ àwọn mi jáde ó máa gbowó àwọn ọmọ Amẹ́ríkà àti Canada máa dà. Kò lè dàbí ti tẹ́lẹ̀ mà mí ní kò lè rí bẹ́ẹ̀ kò lè gbowó ṣùgbọ́n eléyìí gan àmì ṣé tí gbogbo èèyàn tiẹ̀ dẹ̀ ní tó bá tiẹ̀ gbogbo yẹn ló gbà tó mismanage bó ṣe ń dún gbogbo ọmọ kékèké lójú. èmi máa bá yín bẹ́ẹ̀ tiẹ̀ kó máa gbowó. ó máa gbowó yẹn kú dẹ̀ nìyẹn o torí wọn kò lè ṣiṣẹ́ mọ́ o. wọ́n tètè sọ lẹ́nu gbogbo bára tó máa gbà tó máa fi dàgbà darúgbó. ẹbí ẹ mọ̀ nǹkan tèmi dé ni pé ṣé rí àwọn tó jẹ́ pé tó máa ń fọwọ́ bu àwọn aláburú mọ́lẹ̀ ẹ lọ ṣẹ́ẹ̀kì wọn náà aláburú ni wọ́n. bó ṣe rí nìyẹn. ẹ bá rí pé yóò ṣe nǹkan tí ò dáa ẹ sọ fún un pé ní yóò ẹ wojọ́ tí lédi kan wá bíbá ẹ ọ̀dọ̀ Akeem ló lọ ó débi fa òun Akeem wá débi ló máa pẹ́ kú ó wá bínú ó wá sí bíbá ẹ ọba débi dé yẹ àmọ́ àti ẹjọ́ máa mo fẹ́ sọ kankan ni mo ní mo mọ̀ yín rí ẹ sọ̀rọ̀ ọlọ́yin wọn kọ mo kó mi ọ̀dọ̀ yín lọ já mi sí mo ní kí ló ṣẹlẹ̀ òun lọ sọ́dọ̀ kan tí ń dín mọ́dà òun sọ pé bí ń pa òun ó ní ẹrú ra dátà ìbí ló máa pa yín kú mo ní ẹjọ́ kílẹ̀ ẹ̀kú sọ fún yín ó ní ẹrú ra dátà ọ̀rọ̀ yẹn ju ẹnu ẹ lọ mo ní kílẹ̀ wá dé orí social media ó máa sọ pé ẹ̀ mo ní ẹ̀rọ ni because wọ́n ti sọ di international beggar. bó ṣe jẹ́ nìyẹn even àgbàlagbà mi irú àwọn bàbá parí olódó tó ń bọ́ síta ní ìsìn wọ́n ti wọ́ àsọpọ̀ sí. wọ́n ti Nàìjíríà wọ́n máa wọ súùtù báyìí ni corporate beggar ló máa ń pè wọ́n máa wọ súùtù àwọn tó ń ra súùtù 250,000 tó wá pàdé ẹ tó ní àwọn ònà mọ́tò wọ́n fẹ́ lọ síbẹ̀ wọ́n gbàgbé mọ́tò corporate beggar ló máa ń pè wọ́n. wọ́n tún wá sí pàtí gan. social beggar tọ́mọ wá bá yín ẹ̀ bá dáwọ́ fún wọn kẹ́ fún wọn lówó wọ́n ti rí ní mugun èjò lẹ fún lówó ló lọ ra odidi ẹja tilapia àti red wine tó gbé síwájú kò mọ̀ pé mo ní WhatsApp òun lọ́wọ́ ó gbé sórí status ẹ̀ ni ó tún rò pé òun ò ní lọ́wọ́ ẹ mọ̀ ó ti gbé kò mọ̀ kí mo máa yẹ̀ wò mo yẹ̀ wò báyìí mo bá bẹ́ẹ̀ ni ẹni tó ní liver òun ní liver problem. ó fọmọ liver problem òun náà mo sọ ti dé yìí so majority of people yìí irú wọn náà tó bá sọ̀rọ̀ olè òun náà máa jáde o òun náà máa ní ó lè lagala ẹjọ́ kí lòun. nǹkan tí mo sọ nìyẹn pé ìwọ aláburú èèyàn òun náà máa jáde sọ ma ní. ló máa cover aláburú kejì ó tọ̀ ni ẹjọ́ kí lòun. mo tẹ́ bá ti pariwo wọn ọ́ lè é tì í you don't need to care ẹ mọ̀ kí mo sọ lẹ́ẹ̀kan pé ìgbà tó ń bọ̀ nílé ayé síbi tí lẹ́nà bẹ́ẹ̀ ó fi ẹni gbogbo kọrùn ibi tó fi kọrùn yẹn àwọn náà dà the only thing you want to do start alone wait do alone ni. ó tún ní tọ́ọ̀d tọ́jọ́ máa ń rìn ó ní tọ́ọ̀d ẹni pé àwọn tọ́ọ̀d yẹn ló ní kó lọ mú Muyideen wá nínú ọjà Muyideen ló kọ́ lọ́wọ́ kọ́ bẹ̀ ṣe tó dọ̀dọ̀ Oríyọmí ìfúnà tí wọ́n á tó gbọ́gbọ́ fún àwọn ọgbà yẹn ibẹ̀ náà máa ká sí. tọ́ni ẹ̀ máa gbọ́ ẹ ó fẹ́ kéjì ìwà nu Ọlọ́run nu omi tí wọ́n ní tiẹ̀ lọ́wọ́ ọjọ́ tẹ̀sí wa mẹ́ta ti bí oṣù ọdún kan kí ló ti ṣe fún yín ẹni ẹ̀ máa wò kéjì bá wọ fún yín o kí ló ti ṣe fún yín. ṣèbó náà lẹ sọ báwọn kan fìdí pọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn lódidi ọdún kan ṣé ibi téèyàn ti ń fìdí pọ́lẹ̀ lódidi ọdún kan yẹn láyé ẹ ti máa ní lárí wọ́n padà rí nǹkan mọ́bẹ̀ yẹn fún wọn wọn ní lọ ìṣẹ́ á máa ṣẹ́wọ̀n ìyá á máa jẹ́ lódidi ọdún kan yẹn láyé ẹ ti máa. bí kábíyèdè ẹ̀rọ ti wà lókè ókè ni ẹ máa wo ilẹ̀ ibi tó sùn sí yẹn tẹ́ bá débẹ̀ ẹ máa wo pé kí lẹ wá débi ìmí nínú wọn ó nílé ṣẹ́rí ìmí nínú wọn nílé ó nílé bó ṣe rí pé àwọn ni wọ́n gba mílíọ̀nù wọ́n gba tírílíọ̀nù ṣó ti yẹ yín. àkàmẹ́ni mélòó tó máa fún mílíọ̀nù. ẹnìyàn àbádọ́nù ilé ẹ̀ ó gbọ́dọ̀ àgbàgbé bẹ́ẹ̀ lọ sí wọn lọ jókòó sórí wíṣíà ohun wọn tí àìsàn òun ló fẹ́ ṣe ẹ́ tó wà tó jókòó tó ń jámàlà fún ọdún mẹ́ta tó gbọ́ hospital hospital wà ń bẹ̀ ni. ìjọ tí mo ti rágbàlá tó ń bu ọbẹ̀ ata tíyàwó ẹ̀ ń bẹ wédú mo ti wo pé kádàrá àwọn eléyìí tẹ lọ jìnnà. látàyè Muyideen mi ìbá wọn wò láti gba ẹ mo ti èètì ẹ mo bọ́ síta torí ó dùn mí mo kéńjọ́ tí mo rí bó ṣe nà yẹn
ọmọ kékeré ó fọpọlọ yín ó fi dídòdò jẹ ọmọ kékeré fọpọlọ yín ó fi dídòdò jẹ jókòó kẹrọ àṣírí ọlọ́wọ́ ìgbà àṣírí òṣìkà. ta ló wá mọ́mọ́lá ọmọ ààrẹ ni tó máa wò nínú àwọn tájọ wà lókè yìí ó ń bu abẹ ata ìyàwó ewé dùn. ló ń bu àmàlà ìyàwó ń bu ewédú sí i. àwọn ewédú wọn ṣẹkẹ àwọn ọmọ ìjọ lójú ara wọn. ìbọn ní àwọn ó fi ń gbé wọn mọ́ra ni ó fi ń gbé wọn mọ́ra. gbogbo ẹ̀bà tá à ń sọ yìí náà ó ìtẹ́bà 100 naira títí bí nàìjíríà ṣe le tó àwọn oníranù àmọ́ ìyá àwọn tó jókòó tó ń jẹ̀jẹ̀ ìyá níjókòó ń bẹ̀. ọmọ kékeré nínú wọn èmi lọ sí ṣọ́ọ̀bù lọ kí sísítà mi kan ìjẹ́ ẹ̀ mọ́ ṣọ́ọ̀ṣì ṣẹlẹ̀ àwọn ọmọ 30 àwọn ọmọ 25 22 years tó fìdí kọ́lẹ̀ tán níṣẹ́ tán máa jí láago 3 máa gbálẹ̀ àyíká tán máa wẹ mọ́ passport mọ́ òun gbọ́ pé kí iṣẹ́ ibí yìí làwọn ará bíi ti fẹ́ gé èèyàn lọ kọ́ṣẹ́ ọwọ́ tìwé ò bá ṣe é kà kẹ́yìn náà wo kí lẹ fẹ́ ṣe gọ́ọ̀mẹ̀ntì ló máa lọ mú ẹ lábẹ́ ibi tán mú ẹ àlọ́ kó títí abẹ́ táǹkì omi báyìí ó tó 4 tán ń gbé bẹ̀ lábẹ́ táǹkì tó ń pọ́ǹpù omi sí tán ń gbé bẹ̀ tán náà ti ń gbé bẹ̀ ó ti lé lọ́dún 2 tán fìdí pọ́lẹ̀ wọn níṣẹ́ wọn lábọ̀ wọ́n lè tọrọ ojú lọ́wọ́ olójú lọ́mọ kékeré búbọ̀dì tó yẹ kó wá nǹkan tó máa ṣe. mo rí mẹ́sẹ̀jì ẹ̀wọ̀ lórí ike yẹn. lẹ́bù tí rìlíjíọ̀nù bá wá dé ní nàìjíríà kọ́ lọ́hùn òṣìṣẹ́ èèyàn kan bá ti dìde tó lóhùn pásítọ̀ àfẹ́ gbogbo wípé aláburú kan lélẹ́yìí béèyàn bá ti lóhùn làfáà àti ń wo pé èèyàn rẹ ni bẹ́ẹ̀ kẹ́ kò sẹ́ni tó burú táwọn pípù yìí ojú àánú kan báyìí wọ́n ní ṣé ìbá lójú àánú ìbádámú ìdí ìdùbúlẹ̀ ìwọ ọmọ 30 years dé ọmọ 40 something years ìdùbúlẹ̀ ń bo lẹ́gbà arẹ́njí wa ìfùtọ́ mú fún àríkókó ó fi ìyàjọ ọmọkùnrin yẹn o arẹ́njí wa ìfùpápá ti fèsì ó ti fìjọ́ lẹ̀ ó ti fi bẹ́ẹ̀ lẹ̀ màmá ìyálájẹ́ sọ arẹ́njí wa ìfù náà ti gbági ilé tá a bá ti fi tọ́mọ ìrì ló máa padà wò. Àgbàlá Gabriel. Mama ní ìkáńtẹ́ ló sọ̀rọ̀ àbílẹ̀dí MTN bàbá ló sọ̀rọ̀ mọ́mí àríkẹ́ ní sẹ́ẹ̀ Dámilọ́lá ní sẹ́ẹ̀. mọ́mí àmọ́rí ẹgbẹ́ lẹ́mà. ẹgbẹ́ lẹ́ òkè ẹjẹ́ ká lè kí sọ̀rọ̀. àkọ́ àtàrọ̀ ò ń ṣàlejò èmi kẹ́mi kì í ṣàlejò àmọ́rí mo wúfà lọ́wọ́ sọ ariwo yẹn máa pọ̀. ẹ̀kú gbádùn. ìyá àjẹkù ló wá fi wó. Presido ní sẹ́. ẹ kúrò lẹ̀. another presido ní pàtàkì tó pọ̀. wọ́n ganu sílẹ̀ ni. ìyàwó jẹ̀bù òkè ìyàwó jẹ̀bù. Oya bí káàmù. wọ́n ní àmọ́rí ire ló wà ń bẹ̀ o ire ni o. Ire. Oya. ẹ kọ́ lẹ̀ máa. Ẹ kọ́lẹ̀. ẹ kọ́ 3 days ẹ kọ́ jọ mẹ́ta. Bẹ́ẹ̀ pẹ̀lú ẹ tí lọ change orúkọ yìí. àti register business name ni mo ní kí n change the business name. Wow, that's nice. bí ká fi ṣe business o. Okay. eré ẹ̀ ni mà ta ilé. Kini bedding. Become bedding àbí kini? Yes, bedding. Yeah, become bedding. What is bedding? Bedsheet. Okay, bedsheet. Bedsheet, duvet. Yes, duvet. We sell bedsheet, duvet, throw pillow. Ẹ bá ṣe ẹ bá lọ tọ́ fún Alàgbà Gabriel. Ẹ bá lọ tọ́ fún Alàgbà Gabriel kíákíá ó yá ẹjọ́. Kí lẹ wí? mo níbo ni business wọn wà ṣé Ìbàdàn ni àbí Èkó àbí Ìlọrin àbí. No, Èkó Ìyànàpájà. Ìbàdàn la máa lọ. Ìyànàpájà mà. Wọ́n máa ń dìlìbà. Ṣé mo ní ká polówó ni? ẹ jẹ́ kán polówó. Ẹ má bínú. Wọ́n mi wá bèrè lọ́wọ́ mi ni. Pay before service ni. Ẹ yẹ kí mute. ẹ kú léwu. Ẹ káàbọ̀ Wọ́n bá bínú bá.
Mommy twins, Mommy Arike, Lady MT, my beautiful sis. Good evening, ma. I'm President General among the nation. President General among the nation. President. I'm already for President. Eka le se wapa. E se je. No President. Kíkọ́ ìyẹn bí ìyá tó ń polówó ọjà ló gbọ́rọ̀ lẹ́nu mi mo dẹ̀ dákẹ́. Ọ̀dẹ̀ kí wa ni, ọ̀dẹ̀ kọ̀dẹ̀ kí wa ni. Ọ̀yẹ̀ ṣe join. Ẹ má bínú ma. Èmi ò bínú olówó ẹ̀jẹ̀ kan lọ lé Gabriel o. ẹ má jẹ́ ká lọ bẹ̀ mọ́ mi wá o. Tẹ́rígbè bú bàbá o lè gbájú ẹ̀ ni. Gbogbo damage control tí Alájẹ wa ṣe yẹn nítorí pàwa náà dákẹ́ pé Alájẹ àmọ̀ pé ó ti gbalẹ̀ Alájẹ àmọ̀ pé ó gbalẹ̀ lọ́wọ́ Gèbú àmọ̀. Torí gbà ọ̀rọ̀ mú ìdí ni bí ayé ṣe ń gba wájú tó ń gbẹ̀yìn nígbà tó kọ́kọ́ máa jáde ṣe bí ìpépà ilẹ̀ yẹn ló kọ́kọ́ wá fi wọ̀n wá ṣé ọ̀pọ̀ fún wọn wá ni ó wá mú sísọ́ọ̀sì ó fi ń gé pépà ilẹ̀ yẹn ẹnu ń gbalẹ̀ ilẹ̀ náà rè òun fa pépà ẹ̀ ya. Wọ́n ní gbogbo ẹni tó bá mọ rere ṣe tí ò bá ṣe gbogbo àìṣòdodo lẹ̀ ṣẹ̀ náà ẹ mọ̀ pé ẹni yóò gbomi jẹ́ lójú àwọn èèyàn ẹ wá ń dáwọ́ bò ó tí tírélà gbà ẹ̀rín ẹ̀yìn àti ẹ̀kọ́ jáde náà lẹ́ṣẹ̀ wá sọ̀rọ̀ ọ̀rọ̀ kejì tó ṣẹlẹ̀ ẹ sì rí pé gbogbo ayé àdákẹ́ pé ìyá Alájẹ yẹbẹ́ yẹ ló máa ń wà afẹ́mọ tó fẹ́ sọ lórí èlé afẹ́mọ tó fẹ́ sọ àtòrí pé gbogbo wo dákẹ́ ni náà ló ṣe wáṣẹ́ wà bọ́ síta bó ṣe náà wọ́n ń sọ náà wọ́n ń lọ síwájú wọ́n ń lọ sẹ́yìn náà ibẹ̀ yìí náà bímọ abíamọ ní gbogbo wa náà kó tó bá fẹ́ kó ṣe fọmọlà kejì ẹ pé wọn ò mọ́tọ́ yẹn náà láì wọ́n mọ̀ wọ́n ẹ̀ńdọ́jì ẹni ẹ̀nẹ́bùlà ní Alájẹ ó ń ẹ̀lẹ́bù ẹni. Ṣebí kan nínú àwọn ọmọ tó bá ń tẹ̀lé Gabriel káàkiri òun ló wà lọ́dọ̀ Ìyá Alájẹ bọ̀dá Kẹ́hìndé olórí pẹlẹbẹ ó wà lẹ́yìn nínú ilé Ìyá Alájẹ bẹ̀ tó tún ní kó bá bọ́tà tí yẹn ń dọ́jì kí yẹn tó bọ́tà. Ìkà ní Gabriel ṣe rí anything to do with pé àwọn èèyàn Ọlọ́run yìí àwọn ló wíkẹ́ẹ̀dì jù ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ èṣù kọ́ṣẹ́ lọ́wọ́ gbogbo wọn ni extremely wicked wọ́n dájú tó ṣàgà Gabriel ìkà ayérayé ni ẹ ìkà burúkú àwa lovers all over the world la dáwó fún wọn máa wá sọ pé o ṣe oore wo ló ṣe ṣebí o lọ mú àwọn ọ̀yá tí àwọn ọmọ wọn ò tọ́jú wọn tán àbádọ́ wọn wàá máa lọ bá àwọn ọ̀yá yẹn ṣé wọ́n ti jẹun léèrìn ibi tó ti bẹ̀rẹ̀ àwọn èèyàn máa wá wò ó wàá mú fóònù lọ́fà sọ̀rọ̀ ìlú rẹ̀ ẹ jẹ́ ká ṣàánú ìyá yìí ṣe bíbi tó ṣe wọlé sáwọn èèyàn lára nìyẹn àwọn èèyàn tó yẹ pọ́ndẹ̀ wà nù òyìnbó wọ́n rí i pé ìlú òyìnbó ó ṣètò fágbà ó ṣètò fún arúgbó ó ṣètò fọ́dọ̀ olúkálùkù dẹ̀ mọ̀ pé ìlú ta ti kúrò yẹn wọn ṣètò fún anybody we are so emotional people okay kódà àwọn Amẹ́ríkà jẹ́ pé wọn kì í sunlé ẹ máa rí ilé wọn gbàyàmùgbàyà wọn sunlé o tí wọ́n ń dẹwọ́ wọn dànù o ẹni ẹ̀ṣọ́ rẹ̀ rí pé èyí ń tẹ̀lé ṣe Gabriel ó fowó títí yín ó fi ń kó mọ́tò jọ ẹ̀yin ò sún orí bẹ́ẹ̀dì ẹ̀ sún orí bẹ́ẹ̀dì ìmí inú yín ó lè sọ ọjọ́ tóun ti sun ilé òun gbẹ̀yìn wọ́n gba náìtì lọ ṣe evening wọ́n gba evening lọ ṣe náìtì tẹ́ pé ojú títí lẹ́nu mi ti ń jẹun ní mọ́tò ẹ̀ ló ti ń jẹun bẹ̀ Gabriel wa ń gún gbogbo yín ní gúnmúgùn Gabriel ọmọ 32 years ó tún wá sílùú òyìnbó ó ní òun ò lè ṣiṣẹ́ tẹ̀ ń ṣe yìí o ẹ káre o nínú òtútù yìí àwọn tó tún dé sí lọ́dọ̀ bẹ́ẹ̀ wọ́n rẹ́rìn bá ṣe ń ṣe é nìyẹn ẹ tún lọ ń ṣe shopping fún Gabriel ibo lọpọlọ yín gan wà náà èèyàn wá bá yín lòun ò lè ṣiṣẹ́ tẹ̀ yìí ṣe nínú òtútù ẹ̀yin tún lọ ń ṣe shopping fún nínú owó iṣẹ́ tẹ̀ yìí ṣe yẹn ṣé wọ́n ṣépè fún wọn ni ẹ̀ẹ́dẹ̀ yára yín brain bí wọ́n ṣe ń sàwọn ìyàwó kan sì sọ pé ẹ dáríjì ṣọ́fẹ́ pa ni ìyá kan tó wà ní Germany tó máa ń ṣe nípa mo ti gbàgbé kínní ẹ̀ tó yẹ pé ó dà pé hospital ló ti ń ṣiṣẹ́
oníṣẹ́ fẹ́ pa Gabriel ni ṣé ìlú Germany tí wọ́n wà yẹn tí Gabriel bá wúrú wà tó wù ṣé Gabriel inú prison kan ló máa wà ṣé òun ti ẹ̀gán máa dán wò ni kí ló dé tẹ̀ kí n sòótọ́ ọ̀rọ̀ náà ẹni ṣó fẹ́ kí Gabriel ní blood pressure so àwọn tí Gabriel ṣe fún yẹn àwọn èèyàn ní blood pressure àwọn púpọ̀ yìí ní ìdí tó wù ṣe fún yẹn ó dá bó ṣe ṣe fún ṣé wọ́n fẹ́ pa Gabriel máa ní blood pressure ló lọ kọrin ṣé n tó fẹ́ ní blood pressure ló lọ kọrin ọmọ ìta fún yìí àbí wọn ò rórí tó kọ. ó rí abúmí mọ báwọn àgbàlagbà dáradára mi ṣe máa ń sọ̀rọ̀ ẹ wà ní working country ẹ tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn Germany tí ò tiẹ̀ gba nǹkan kan tí ó gba rubbish ṣóhun tí ẹ lè dán wò ni ó tún wá ń blame àwọn èèyàn pé ṣé wọ́n fẹ́ pa á ni ṣé wọ́n fẹ́ kó ní blood pressure ni ṣé wọ́n fẹ́ kó wà lọ hospital ni àwọn èèyàn tó ń ṣe fún yẹn ṣé ìjà kan ló ràn nínú vein wọn tí òun ò bá sọ pé òun ràn wọ́n lọ́wọ́ ṣó máa dédé lọ sẹ́nu ọ̀nà ni ṣó máa dédé lọ sọ́wọ́n kó òun lé wọn máa dédé lọ síbẹ̀ ni ṣé bóun ló náà ń ràn àwọn èèyàn lọ́wọ́ wọ́n dẹ̀ rí pé àwọn èèyàn dáwọ́ lọ́n láì fún lóòótọ́. mo go all over the world ẹ wo àwọn ọmọ mi wa ẹsẹ̀ ń dùn wọ́n ní ìdí owó àwọn náà máa ṣe ìyá wọ́n wá dáwó yẹn àṣé òun pín owó yẹn àṣé òun pín owó yẹn ni wọ́n respect ẹ̀ because wọ́n ń ṣe accountability Gébú tó gbọ́n ju gbogbo yín lọ ebi jẹ́jẹ́ mu ni Muyideen wà lójú títì bó ṣe máa sọ̀rọ̀ Muyideen yẹn máa ń bí mi nínú ṣé Muyideen jalè ni àbó ó ń tọrọ jẹ níbi tó wà ni ó ń ṣiṣẹ́ ni mú yóò lọ bá níbi tó ti ń ṣiṣẹ́ ni kò ṣe pé Muyideen ń tọrọ báárà ó lọ bá níbẹ̀ ó ní kí ló gbé yín dépò tó wà yìí ṣé tẹ̀wọ̀n bá ṣiṣẹ́ ipò tó wà yìí ni gbogbo akọ́lá mọ̀ pé a máa ṣiṣẹ́ lọ́fíìsì ẹ̀ tó máa ṣe cleaner tó máa ṣe lé àṣẹlẹ̀ olóhùn ọba níbi tó ti ń tajà oníkó wá ṣọ́ọ̀ṣì olóhùn mu sìgá olóhùn mu sí olóhùn ta tẹ́tẹ́ oníkòmíìnì oníkó wá ṣọ́ọ̀ṣì Muyideen ó tún padà lọ síbẹ̀ níjọ́ kejì ìwọ ló lọ síbẹ̀ ìwọ ló lọ wá Muyideen náà bọ̀ bí Muyideen ṣe ń sọ̀rọ̀ àwọn èèyàn fell in love pẹ̀lú ẹ̀ wọ́n fell in love pẹ̀lú ẹ̀ tukọ̀ sọ fọ́ọ̀nì irú orí Muyideen ló sì bẹ̀rẹ̀ sí jáwó rẹpẹtẹ wàá mú odidi abilékọ òórùlú àwọn tó tún wà ń lo ìbò náà sọ pé wọ́n lu àwọn wèrè ní Nàìjíríà ṣé wèrè ní Muyideen ni kí ló dé tẹ́ bẹ̀rù Ọlọ́run báyìí tó bá ti lu wèrè ní Nàìjíríà ṣé wọ́n wà ń lo ìbò àgbàdo máa correct sọ pé náà tí wọ́n bá ní mental illness yìí omi ìpè kọ́ máa lù ú ó máa ní láti lo ogún ẹ ní agbọ́dọ̀ àti máa ẹ̀ láì fún pé kò yẹ kí nǹkan yìí rí báyìí ló ṣe yẹ kó rí wọ́n ẹ̀tẹ́ láì kan máa treat àwọn èèyàn bíi animal olórí burúkú Gébú olóṣì Gébú dẹ̀pọ̀ bọ́lẹ̀ ẹni tí underskirt ó ti kọ́kọ́ bọ̀ gbogbo àwọn ìyá oníyà tó wà ń bẹ̀ tí wọ́n bá yín nílé àwọn tọkọ wọn ti kú àwọn ìyá yẹn wọ́n ti di virgin padà ó náà wúrọ̀ wọn ó ti dán gbogbo àwọn ìyá yẹn ti dán wọn káàkiri kí ló dé àtòpọ̀ àtàbíàmọ́ àti irú kejì yẹn bí bó ṣe di bíi táyà ọmọbìnrin ọ̀yà tó bá rí ó lè dọ́gbọ́n kókó bọ́ǹdì ìka òṣì ìka wọ́n tẹ̀sí máa ń sọ̀rọ̀ Muyideen yẹn máa ń bí mi nínú èèyàn ń tajà ó ń ṣiṣẹ́ ọ̀rọ̀ ajé ẹ̀ ní ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀ rádaràda ẹni ó ṣòro fún oore wo ni Gabriel ṣe kò ń ṣàwátàwà lábúròdì ládáwó fún ni àwọn ló dáwọ́ fún náà tó bá ti gbé fóònù yẹn sókè tó gbé wọ́n sọ wá di wọ́ọ̀dì ẹ̀wọ̀n máka kìnnìkan tẹ́ ẹ bá fi lè pè tẹ́ ẹ sọ nǹkan tí ò bá ti tiẹ̀ mú ó máa já yín kúrò very rude and arrogant.